tó yẹ kí irú eléyìí máa ṣẹlẹ̀ nínú ìjọ mímọ́ ṣe bẹ́ẹ̀ sọ pé ìjọ mímọ́ ni kí ló dé tẹ́ ẹ sọ di ìjọ tí don't talk like ẹ mọ̀ pé mi ò kí ń chase cloud ẹ mọ̀ pé mi like máa sọ̀rọ̀ ṣe rí ngbà míì tó bá ti mú kéèsì nǹkan wá síwájú mi ní gbogbo gbà mi like ń sọ̀rọ̀ ń pa ẹ̀ now tó bá sọ pé ìjọ tí àwọn olùṣọ́ wọn ti dán oríṣiríṣi wò wàláhì ìjọ mímọ́ jẹ́ kan nú ẹ̀ táwọn pastors wọn àwọn olùṣọ́ wọn tó sì ń bọ́ ọmọ ìjọ sùn jù ìjọ mímọ́ jẹ́ kan nú ẹ̀ ẹ jáde wọ́n mọ̀ pé good dada ẹ̀ máa ń jáde I am here for you people I am not running for you ẹ wo òtítọ́ tàwa gbé dání gbogbo tẹ́jẹ́ ń drag ara yín ẹni pé mi bá yín dá sí bó tó bá jẹ mọ́ ká sọ òtítọ́ nípa ìlànà tẹ́mi gbà yìí ó gbẹ́jú tó yìí wàláhì mo wà nílé mi sì nífẹ̀ẹ́ mi di mi nífẹ̀ẹ́ mi àwọn ọmọ mi di mi nífẹ̀ẹ́ mi ọkọ mi di mi nífẹ̀ẹ́ mi ara mi di ó ṣe wọ̀ mi nífẹ̀ẹ́ mi ẹbí mi àtàrà mi di ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin àgbààgbà ìjọ mímọ́ ẹ̀yin alábòsí àdínì èmi kò fúnra lára mi mo ti lẹ́sìnẹ́sì méjì ẹ wo olùṣọ́ ìjọ mímọ́ rí tẹ́ bá ní kí n dárúkọ ẹ kàn fẹ́ drag wọn to the mock drown yẹn lánàá ìjọ mímọ́ ni wọ́n máa drag wọn tó pọ́n ní chọ́ọ̀chì ńlá ni gbé tó pọ́n bá wọn fídíò yìí gan ẹ̀rù wá sí máa bà wọ́n ẹsẹ̀ wá sí máa shake mi ò lè evidence èmi ló ṣẹlẹ̀ sí mo mọ̀ mi lè ní báyìí búra tó mọ̀ pé most of you ògbóni níní ẹ kàn sọ pé ẹ̀ ń ṣe jọ kódà àwọn oníṣẹ̀ṣe sọ ju most of you lọ so I will not say anything when it comes to that èyí náà wo nǹkan tó ṣẹlẹ̀. ìjọ ti dàrú o wọ́n ti bá ìrọ̀jà máa jọ mímọ́ tí ìjọ mímọ́ ṣe. bàbá mo bí iná ní mẹ́kọ́ ẹ tún ìjọ mímọ́ ṣe o. ṣe ti rí inú ìjọ mímọ́ ẹ tí mo gbà tán lé wọn jáde. inú ìjọ mímọ́ bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn o ṣe tẹ̀lé àwọn kí lórúkọ àwọn tó máa ń ṣe kíní wọn yẹn náà àwọn àgbààgbà wọn yẹn náà ó ti gbàgbọ́ nǹkan tó ti lọ sí church pẹ́ àwọn àgbààgbà church ó lórúkọ tó máa ń pè wọ́n parosa kí wọ́n máa ń pè wọ́n náà paroja àwọn kọ́mítì wọn yẹn àwọn àgbààgbà wọn yẹn mi gbọ́ nǹkan tẹ́lẹ̀ sọ àwọn àgbààgbà wọn yẹn àwọn àgbààgbà yẹn tí àwọn àgbààgbà bá láìkí olùṣọ́ tí àwọn àgbààgbà tí ó bá ṣe foundation shepherd ló wà ń bẹ̀ táwọn àgbààgbà láìkí olùṣọ́ gbogbo ọmọ tí mo bí celestial ni mo bí wọn sí kẹgbọ́n èmi júlẹ̀ òfẹ́ celestial bàjọ́ celestial jẹ́ èmi ò jọ sọ̀rọ̀ against the celestial church mo sọ̀rọ̀ against àwọn olùṣọ́ celestial church míì tí wọ́n ń pè máa ba ìjọ náà jẹ́ èyí ni mò ń sọ̀rọ̀ ń pẹ̀ ẹ lọ mú ìwé ìpèjọ yín wá o ẹ lọ mú ìwé ìpèjọ yín wá tẹ́ bá jẹ́jọ́ ayé tá a jẹ́jọ́ ayé tẹ́ ń wíìnì ẹ lè jẹ́jọ́ ọ̀run kẹ́ ń wíìnì o ẹ sì máa ń sọ nǹkan kan pé wọn ò ní ó máa ṣe kí lóko ní sojú ọmọ ọjọ́ kankan àmọ́ èmi sọ fún yín pé ayé ìbá ilẹ̀ ti máa jìyà yín àgbàlagbà yín tó rò fọ́ọ̀kà ọmọ ẹ̀ ajẹ́ńbẹ̀ èyí kò jẹ́ńbẹ̀ kẹ́ tó kù láyé ẹ̀yin ẹlẹ́sìn mẹ́ta wọn náírà yìí ẹ wọ́n ní sọ̀rọ̀ kan fún yín whether you like it or you like it or you leave it whether you take it or you leave it whether you like it or you hate it ẹ gbogbo yín pátápátá ẹ̀sìn yín máa tó sú ó máa tó rọ̀ bàbá kan náà kérúbù ni bàbá yẹn náà wọ́n wà ní Sólómádé information ti kàn wá o ní sọ nǹkan kan jù bẹ́ẹ̀ lọ white garment church náà náà bọ̀wọ̀ kì í ṣe celestial tiwọn gbogbo ìyàwó ọmọ tiwọn làwọn máa ń bá sùn tiwọn gbogbo ìyàwó ọmọ wọn làwọn máa ń bá sùn gbogbo ìyàwó ọmọ wáì làwọn máa ń bá sùn
èmi ò kò sínú pé wọ́n ní wọ́n sọ wọ́n ní kiri kan eléyìí evidence ìyàwó ọmọ tó sọ̀rọ̀ fún mi wà lọ́wọ́ mi àmọ́ ó bẹ̀bẹ̀ ó ní wọ́n pa òun ẹnu ti pé ìyàwó kan nu wọn tẹ́ bá lájọṣepọ̀ tí yẹn jẹ́ fọ́kọ ẹ̀ ẹlẹ́yàwó lọ ni o ọkọ rẹ̀ tó fẹ́yàwó mi ni o kò kọ̀ yín bàbá o ìyàwó yín dèmọ̀ pé ẹ̀ ń bá àwọn pípì sùn ń bọ̀ ní ìtìdè ṣé ní gbogbo yín tẹ́ bá ń fi orúkọ Ọlọ́run parọ́ yẹn ẹ lọ calm down o ẹ lọ calm down kẹ lọ cool down rẹpẹtẹ àti òye lóríṣà wọ́n ti gbé wá fún wa àtẹ̀sí máa dájú ẹ̀ ṣùgbọ́n ọmọ kọ́ mọ̀ ń pè ọ́ píkì kọ́ọ̀lù ẹ̀ tó lè mi ṣe fẹ́ drag ẹ for now ṣé o mọ̀ tí mo fi ń pè ẹ́ tí mo fi ń pè ẹ́ ni wípé ẹni ẹ ṣì wà ní àkótó ẹ o ò tí ì fẹ́ ni ẹ sílẹ̀ ó ṣì wà ní àkótó ẹ o ò tí ì fi ṣe wọ́n pé ká fi ẹyẹ kíní kò òtòlò ká fi tò ó torí pé ìyẹn lè ṣe pé ṣe tá a sọmọ awo ká bá sọmọ ìgbèrè bẹ́ẹ̀ no tó lẹ́nu tó ṣì wà lákàtà ẹ ni mo ṣe ń pè ẹ́ kó lè mọ̀ pé àṣírí títú àti ìmọ̀ ojú ìyàwó ẹ̀ ti ká o ṣé o máa jáwọ́ àbó ní jáwọ́ ìyẹn lè ṣe ìyàwó kejì èwa ni kí ìyá 50 kó lè fẹ́ ṣe ìyàwó kejì ọmọ 35 years old tó lè burúkú ní ilẹ̀ jẹ̀ bí sí yín ẹgbẹ́ tó fi ṣe ìyàwó kejì ní ẹfẹ́ kó lé ọmọ ẹ̀ kó lé ìyàwó ẹ̀ kó lé mọ́ bọ̀ mi ò tí ì dé tí má dé sí yín lọ́rùn ẹ̀rù àbá gbogbo yín ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ó ní mò ń bọ̀ wá kankan èyí sì ń bẹ pẹ̀lú mi láti sọ fún oníkálukú ẹgbẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ṣe rí nígbà tí mo bá dé tán ọgbẹ́nu tán ẹ mọ̀ pé iṣẹ́ ọwọ́ yín báyìí ó ti ń rùn pa àwọn èèyàn ẹ mọ̀ pé iṣẹ́ ọwọ́ yín báyìí ó ti ń rùn pa àwọn èèyàn mi ń jẹ́ inú ẹ̀ o mi bá yín jẹ mi ò bá yín mu àpè kan náà àpè kan ìyá chọ́ọ̀chì àpè kan náà lórí nígbà òpé yẹn láàkì ó yẹ sọ wọ́n kó ayé di nǹkan ó sọ wọ́n kó ayé di slangi ó ń bẹ̀rẹ̀ láàrin ìbọn ni wọ́n ti rí dẹ́ ọmọ àgbọ́n mi chọ́ọ̀chì mo sọ fún ìgbò gbé tó tálẹ̀ ṣàwò kó deadly àmọ́ yín mo ní màmá òun ò ṣàwò òun ò ṣe kọ́kọ́ ó wò pé ó ní etí rẹ̀ ká fún mi ìyún kọ́kọ́ tó jẹ́ ni wà mo ní ìyá ìbúrajẹ́ iṣẹ́ kankan náà àṣẹ kankan náà tó túmọ̀ sí wípé ẹ ti bìlí pé gbogbo tó ń ṣe yìí ó bìlọ́ǹgì fine ṣé tó bá bìlọ́ǹgì tí má bìlọ́ǹgì nǹkan tó ní kó máa ṣe nìyẹn ó ṣàwò kó deadly accepted ẹ sì mọ pupa wo ò dá àwọn kan ṣe kíní kan mo gbà ìṣẹ̀ṣe ò dá mo gbà ẹbọ ò dá mo gbà ẹbọ àní ẹ mọ ṣe kó deadly àmọ́ ẹ má hùwà burúkú mọ́ gbogbo ẹ̀yin oníṣègùn babaláwo àtolóríṣà tẹ́ ń ṣe nǹkan burúkú fáwọn pípù yìí torí pé ẹ fẹ́ gbá wọn ẹ wà gbé rọ́bìṣì lé wọn lọ́wọ́ ẹni ọmọ tẹ̀jẹ́ kiri kan lé lórí wọ́n wá bílífù pé ṣé ń tú délẹ̀ fún wọn pé olúgbòhùn lẹ́ ń gbé síbẹ̀ fún wọn ṣá tó ń pè lóríṣà tí ò ń ṣe tó ń pè lórúkọ tí ìṣe òrìṣà yẹn ṣé ń sọ fún wọn ṣá ibẹ̀ kọ́ ni mò ń lọ gbogbo yín pátápátá mò ń bọ̀ kankan èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti sọ fún oníkálukú yín orí yín ti gbálẹ̀ báyìí ẹ gbà gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ti rí kò sí ìkẹtẹ ẹsẹ̀ sí lẹ́yìn kẹ́ lọ change wá yín tọ́rọ̀ bá kàn fún àwọn sọ bó bá kàn wòlíì ń sọ bó bá ẹni tó bá ti kàn ń sọ bẹ́ẹ̀ ni o ṣẹ́rí ẹ̀yìn ẹ̀mí níbò yín o mo ṣe ara sọ fún yín báyìí kó deadly kẹ́ lọ change ilé yín ni kẹ́ túnṣe èèyàn àfà yẹn ẹ má wà drag mi o ilé yín tó ń jò ní kẹ́ túnṣe ẹ lè tún lè yín ṣe ilé àkọlà ilé tó ń nà fọ̀jú o ilé àtọ́ ní stroke ọkọ tó yọ kó sí lóru ẹni tó ní stroke bó ló ṣe bá sùn ó sì bẹ̀rù Ọlọ́run ọba ìyáálé ẹ náà bó ṣe náà nìyẹn tí yẹn fi kú èèyàn àfà àti ìrìn kẹta ṣe sí o ẹ tí ì post ẹ o pàtó bòbìnrin bá wá kú ó tún wá mú ọ̀hálẹ́ à ọ̀dẹ̀ tó fìyà jẹ pẹ̀lú stroke tó wà lára ẹ sì bẹ̀rù Ọlọ́run ọba ẹ wo bó sọ yìí mo ọ̀nà torí yẹn ilẹ̀ tí wà tó jẹ́ ní sú ni ẹ̀rọ kí mọ̀rin bẹ̀rẹ̀ Amen Celestial Church of God. tí n bá gbọ́ any information abẹ́ni one of you ẹ lọ gbé mú báyìí ìmọ̀ dárúkọ yín ìdárúkọ church yín ìdárúkọ olùṣọ́ yín ìdárúkọ bí tó ti dúró sí tàbá sọ pé ká dákẹ́ ń bẹ̀ ká má drag ẹ̀ sí ká má drag ẹ̀ ní tì ẹ mọ̀ wá o ẹ bá wá
tẹ́ bá bẹ́ ànábì abẹ́yìn dàbọ̀.